Ah, ẹ kú ojúmọ́ o, ẹ̀yin ènìyàn wa. A kú bọ́jọ́jọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti káàkiri àgbáńlá ayé. Ọ̀dẹ̀ òdùnbí. Ìbà lọ́wọ́ Elédùmarè. Ọba àjíkí, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè. Agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún. Ọba alógunlọ́lá àní ìlẹ́yẹ. Ọ̀gbàgbà tí gbára àdúgbò. Ààbọ̀ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ìbà. Ìbà lọ́wọ́ àwọn yèyé, ìbà lọ́wọ́ àwọn bàbá. Ìbà lọ́wọ́ kíní tó doríkodò tí ò ró tó. Ìbà lọ́wọ́ ìyá mọ̀pọ́ tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀. Ìbà àwọn tó kọ́kọ́ wí káwa tó máa wí. Ìbà yín. Ìbà àwọn arúgbó aṣọ má balẹ̀. Ajẹrun òró, ajẹ̀dùn èèyàn mọ́bì. Ìbà yín o. Àfijú ẹlẹ́yẹ tí wọ bàtà dẹ́. Oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti dímùjẹ èèyàn. Àlọ́ ògiri òkò dọ́rẹ̀ lónìí. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́rẹ̀. Kí ló mú mi wá sórí ètò yìí lónìí? Léni 22/7/2025. Àwọn nǹkan kan wà tó súyọ nílẹ̀ Yorùbá tá a gbọ́dọ̀ mọ ṣàlàyé nípa rẹ̀ tó jẹ́ pé gbọmọgbọmọ rẹ̀ ló kàn báyìí. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ lórí ètò òṣèlú àti bílù wa ti rí. Bílù ti rí gangan ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, tá a fẹ́ yànnàná lé lórí. Ìlú kan bẹ ní Ọ̀kà Àkókó tí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ń bẹ̀ tán pè ní landslide. Ilẹ̀ sún bí alẹ́ yọ̀ dẹ̀ lápè, ilẹ̀ yọ̀ gbẹ̀rẹ̀rẹ̀ tó dẹ̀ ba nǹkan oko jẹ́ lọ rẹpẹtẹ. Lílé tó jẹ́ ìrírí àkọ́kọ́ tákọ́kọ́ rírí nílẹ̀ Yorùbá. Irú èmi ò kọ́kọ́ fi ti gbọ́ rí. Àkọ́kọ́ tí kọ́kọ́ fi ti gbọ́ rí nílẹ̀ Yorùbá. Kò ṣẹlẹ̀ rí ni. Ní tá a bá perú ìṣẹ̀lẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ ńlá ni tó lágbára gan tí ìjọba nídìí láti lọ wo kí ló lè fà. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì tó máa ń wojú ọjọ́, àwọn geologist, wọ́n gbọ́dọ̀ lọ wo, tó máa ń wo bí nǹkan ilẹ̀ ṣe rí, wọ́n gbọ́dọ̀ lọ bẹ̀ lọ mọ kí ní ṣẹlẹ̀ ní Ọ̀kà Àkókó. Ní nǹkan yẹn ti ṣẹlẹ̀. Màá fi fọ́nrán fídíò yẹn máa mú sóde tí gbogbo yín ó rí bí ìṣẹ̀lẹ̀ náà ti lọ. Ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì tó bani lẹ́rù. Ó dẹ́rù bani díẹ̀, ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. Torí Yorùbá ní ìrírí ó lágbára. Eléyìí ò jọ ń téèyàn rírí. Ó mú ìbẹ̀rù dání díẹ̀. Kéèyàn ó jí láàárọ̀ kó dẹ̀ dénú oko rẹ̀ kó bá kókó rẹ̀ kó ti yọ lọ́sàlẹ̀. Kó wò pé aláìṣe pé agbára òjò rọ̀, ìkan ò ṣe kan. Ilẹ̀ fúnra rẹ̀ kàn déédéé bẹ̀rẹ̀ sí í ya. Ó bẹ̀rẹ̀ sí ní yọ̀ lọ. Eléyìí tá a máa ń wò káàkiri tí máa ń ṣẹlẹ̀ láwọn Indonesia, ṣẹlẹ̀ láwọn káàkiri. Ṣùgbọ́n láfíríkà náà àgbọ̀ rí. Eléyìí tákọ́kọ́ rí ní Ọ̀kà Àkókó yìí. Reaction kan dẹ̀ ló mọ bírò àwọn nǹkan wọ̀nyí. Ìdí nìyẹn tá a fi ní a fẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n, àwọn onímọ̀ tí wọ́n tẹ̀ sínú iṣẹ́ ìwádìí lórí kí ló lè fa ìṣẹ̀lẹ̀ ńlá yìí. Ìṣẹ̀lẹ̀ ńlá ni. Ó ní agbára gan. A ṣàfihàn rẹ̀ nínú fọ́nrán tẹ̀ ń wò lọ yìí. Lágbára lọ Ọlọ́run, òun ló ń wọlé bọ̀ yìí. Ẹ má bá wa kálọ. Ẹ káàárọ̀ ìrádé wa. Kí ni omi yan ló já níjèlò náà kàn yín ṣe yìí o. A tún ti lọ síbi mi, ó tún ti jáde. Àwọn tó lóko lọ́nà ẹ̀bùn. Àwọn mọ̀ríkọ̀ kókó wọn ní wúrà níbi ilé ìga wú ni o. Ibẹ̀ ni mo wà láàárọ̀, mi lè gùn kí ó wọnú òkè lọ títí ni o.
ó já gédé ẹ oko kòkó ẹ̀ ń wọ̀n gédé ẹ rí ó já ni o ó já inú bẹ̀ ni mo wà yìí o ó sì lọ fá o ẹni bó ṣe kó gbogbo oko yẹn oko wíìdókùn ẹni bí mo ṣe ń mí ni mà gòkè náà jálá o òwe mi rè ni o yóò wá náà tí òkè wárọ̀ yìí oko èbò ẹjọ́ kéré orúkọ kó ebè yìí. ọkọ̀ ọ̀tún odoko. odoko náà fàn. ọkọ̀ ọ̀tún. òkè ọ̀tún. òkè ọ̀tún àwọn orúkọ náà jẹ́ léèbò ni o. òkè ọ̀tún. má wá ohun ṣe yìí o má dùn gòkè la o. òkè yeye. torí ńlá ọ̀sẹ̀ mi gírò ń dùn gòkè yóò ké yeye ní oko èbò. ó ṣe yìí o. omi ìsí sókè lókè o. ó rì sí àbí. ẹ bá ń fọ. ẹsẹ̀ rókè ọmọ yẹn ní orókè Maria ní ọkọ̀ ọ̀tún ní odò oko èbò ìbẹ̀ni mẹ́gbọ́n wá ní o ìtẹ̀lẹ̀ yanu mìíràn ní o ìkọ́ta mẹ́fọ́ra ràn ní o ìkókúta ó fọ́ra ràn. ó fọ àfẹnibà tẹ́lẹ̀ àrùn yìí. ó kọ́ kòkó ó kọ́ gẹ̀dẹ̀ mmadukun ibùn ha báyìí ó rì sí wọ̀nà mdúgo ẹ máa dága gbàdúrà màmá eré ni o ogun mà ní kọ́kà fún o ọlọ́mọ àṣàánú wa gédé kòkó wọ̀nyí another place lélẹ́yìí o kò kí ń ṣe bẹ̀ yẹn o omi yẹn ló gbàgbàgbà tó gbà débi tó wà yìí o mọ̀ ṣe sọ fún mi wà lọ́kà a ṣe fọ náà ni má ṣe gbọ́kadà agbede méjì òun ẹ̀rẹ́ a máa gbọ́kadà kan ni o mà rí irú ẹ̀rí ohun ṣe yìí o àwọn ẹni ṣe èrò kàn wọ́n bọ̀ ní àwọn ẹ̀họ́ oko èbò èmi rẹ́rìn ni o mà wọ́n náà gbóná rí o mà fún ni rí yìí rí o ẹnu go gèlègèlè mọ̀sán wọ́rọ̀ bàkún o mà o ẹ mà rọmọ nára mi ò ní jẹ́ yìí ẹ mà ga tí ọ wa o ẹ mà ga dúrà ga hàn ká o kúkú mà ní bùlúwa jẹ́ o kúkú mà ní bùlúwa jẹ́ o ànírógun earthquake o ìyó ìgá tó ẹ bá fọ̀rọ̀ àwọn aráàlú wa o àwọn house àwọn tó wà ní rep senate káwá ràn wá lọ́wọ́ gbogbo nǹkan táwọn èèyàn fi ń jẹun níbí ló ti lọ o òun ṣe ọ̀gẹ̀dẹ̀ ló lọ yẹn òun ló lọ kòkó owó gbogbo ẹ̀ lọ́wọ́ sàlẹ̀ nǹkan tá a fi ń jẹun ni àmọ́ lè ń jà o ọ̀ká àmọ́ tí ó lè la o àgbẹ̀ là ń ṣe o ìyá máa ha ni o mọ̀mọ́dún di gorókè rí o òun ṣe yìí o bó ṣe lọ nìyẹn o ọlọ́run máa ṣàánú wa o àwọn èrò ṣe yìí o ejúmọ́ kùtùkùtù má gàdájí wá ni o oko èbò òun ṣe yìí o àmì o wọ́n ṣe yí gíṣẹ́ o wọ́n ṣe yí o mi máa yọ tí mo ti gàn òkè gbẹ̀yìn ara mi gbọ̀n òun má dùn gùn ìyàwó ṣe bọ́ lọ́hùn yẹn sì jìnnà ibi inú ẹ̀ lọ́hùn yẹn jìnnà oko èbò àwọn ẹni ṣe yí o wọ́n tún ṣe detect bí láyé o this is another place. Yes, another place àwọn yẹn wá sóko ni wọ́n kàn déédéé rí pé ó ti kó gbogbo kòkó àti ọ̀gẹ̀dẹ̀ ọ̀pẹ owó ẹ̀wí òun ṣe yìí o òun ṣe yìí ẹ bá wa ṣọ ẹ bá wa fẹ́ òun ṣe ẹ̀yin sínétọ̀ ẹ̀yin rẹ́ẹ̀pù ẹ fẹ́ òun ṣe ń wá o ìyá ìwọ́dọ̀ ìjọba tó lóko là ń dá o àti ó lè la o wọn ẹ ṣe ń wá ẹ bá wa ṣe ẹ bá wa ho o ká wá fi gbogbo nǹkan wo nǹkan tó lè ṣẹlẹ̀ sí bíbá yìí o ẹ mà ga wá gbà wá o oko tí yín nìyí ó sàn wọ́ kó wí ókè yín náà sọ pé kò sí ilé àbúrò yín ló kàn wá bí tó wá rí kékeré la rí lókè láwọn yẹn o kékeré o la rí lókè wárọ̀ o iyì jádóko èbò ẹ màrún díẹ̀ o ẹ̀yin yo ẹ tọ́ di wúgi igi jẹ wọ̀nyí yo igi owó jẹ o ọ̀pẹ ngòkèlà ó lọ ní o ó lọ fà jẹ́rí bẹ́ẹ̀ yẹn gbogbo bí wọ̀nyí náà gbìn kan sí o ó wá lo gbogbo òkúta ó wá ṣe àwọn òkúta wọ̀nyẹn òun ló ṣẹ́kù èkó kọ gẹ̀dẹ̀ bọ́dá yóò gbé mi sí kọ́ òun ṣe o ipa fóònù wọn ẹ̀ga wá o mà wọ́kọ̀ ó mà pẹ́ mi jókòó orí ìbàrọ̀ mà bá ń pa kébé o ẹ rí gbogbo bó ṣe bà nǹkan jẹ́ ó mà bá hun jẹ́ o ráàkà ọlọ́run máa ṣàánú wa o bàròmì gan ibà mi yìí o dádì ń gòkè mi gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ẹ wo àwọn ọ̀pẹ nìyẹn tó wú sílẹ̀ tó wú igi ni wọ̀nyí ọlọ́run máa gbàdúrà wa náà kà á jẹ́jẹ́ wa máa rọ́jú ìṣe ni o àmàdìrí yìí rí o àmàdìrí yìí wíyẹ kíjọba bá a dá sí o wọn bá a dá rọ́wọ́ ìyí dúró kán bá wa wò ó tó bá nìkan tán fi ń wò ó torí ọjọ́ mi o torí ọjọ́ wájú o
òun mọ̀ ní o bẹ́ẹ̀ bá ṣe rí fídíò ẹni kẹ́ ṣe gbá òtó rárá mi gbọ́nrún jèrè mìrìnlá òun ṣe igi tí ọ̀pẹ ṣe fáfáfáfá nǹkan tí mo ń sọ kì í ṣe kan kékeré o àfọ̀ ni mo lè dé Ọlọ́run ṣàánú wa o ẹ bá wa pín kó kárí o ẹ bá wa ṣí ẹ òun ṣe ọ̀gẹ̀dẹ̀ ṣe nálẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ òkè núhùn yìí bọ́dẹ́yìn òkè ó ní o ibẹ̀ mo ti ń bọ̀ yìí o ibẹ̀ ni mo wà yìí o òun ṣe ọ̀gẹ̀dẹ̀ ṣe ó gbọ́ palẹ̀ òun ṣe ẹ wò ó kọ́lọ́n kó wa yọ o ọ̀gẹ̀dẹ̀ àwọn òkè yẹn báyìí kòkó ni gbogbo ẹ̀ ló wọ́ lulẹ̀ ó wọ́ ẹ̀kọ́ ẹ̀ lálẹ́ pátápátápátá òun ṣe o òun ṣe màmá mi bọ́ bàtà mi ra òun ṣe ẹ fọ̀rọ̀ wọ kàsádùrà o ọ̀nà wa ọ̀pẹ̀dọ̀ pín sí méjì o àlẹ́ tó fẹ́ràn wa lọ́wọ́ àfọlọ́hún o ó mọ̀ bá wọn kò jọ dán ṣé ní bọ̀dá yẹn ń sunkún ẹni tó lóko mo tẹ wọ́n gbé lọ ni bàbá yín sọ̀rọ̀ kò tiẹ̀ ní sọ̀rọ̀ kò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ó ní ẹ o òun ṣe yìí o mo ní kí n sọ fún yín o ẹ ṣí ẹ o káwọn tí ò mọ̀ lè mọ̀ o oko èbò ọwọ́ ìsàlẹ̀ pápátá níbi tí mo wà yìí o ibẹ̀ ni mo wà òun ṣe yìí o. àmì o àmì o. mo lérò wípé ẹ ti rí tó ìṣẹ̀lẹ̀ yẹn ẹ gbọ́ èdè wọn bí wọ́n ṣe ń sọ ẹnìkan tí ẹ ń kọ sábẹ́ kọ́mẹ́ǹtì bẹ̀ pé èdè yìí ṣédè Yorùbá ni kódà ó hàn kétékété èmi gbọ́ èdè yẹn yé kétékété Yorùbá tó clear ni tẹ́ bá ara àwọn Yorùbá tí ò clear á sọ fún yín á jẹ́ kẹ́ ẹ mọ̀ eléyìí clear gan létí gbogbo nǹkan tó sọ pátá ló ní ìtumọ̀ tí ìyá yẹn sọ ló ní ìtumọ̀ èdè yẹn fara pẹ́ Ìjẹ̀bú díẹ̀ Ìjẹ̀bú gan dìpù ju èdè Ọkà Àkókó lọ torí Àkókó Yorùbá wọn já gerege Yorùbá wọn dàbí Yorùbá Èkìtì ó já gerege ẹ máa gbọ́ clearly Yorùbá Oǹdó gangan Oǹdó township gangan ò clear tó Yorùbá wọn lè máa fi mọ̀ because àwọn èdè yẹn bó lọ́n ṣe dá wa nílẹ̀ Yorùbá nìyẹn pẹ̀lú èdè adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba à ń gbọ́ra wa yé kò dàbí àwọn other tribes èdè Yorùbá àfẹ́ni tí ò gbọ́ Yorùbá because àwọn kan wà nù wa tán pẹ̀lú àwọn Yorùbá tí wọn ò gbọ́ rárá wọn kàn gbọ́ mo fẹ́ ra ráìsì mo fẹ́ ra ìwà nìkan lẹ́lòmíì gbọ́ Yorùbá sì ni so irú àwọn yẹn ò lè gbọ́rọ̀ Ọkà Àkókó yẹn Ọkà Àkókó táwa ń gbọ́ yìí mi gbọ́ yé kétékété gbogbo ń tán sọ pátá lè mi gbọ́ torí mo rí táwọn èèyàn ń kọ lábẹ́ kọ́mẹ̀ntì pé àwọn ò gbọ́ kò kí náà ń sọ kí náà ń wí kẹ́lẹ́ mọ ìṣòro tá a kàn nínú èdè Yorùbá ìyẹn lọ báyẹn ilé tó tún jẹ́ pàbámbarì nínú ìṣẹ̀lẹ̀ tó burú jù tí mo fẹ́ pàkíyèsí ẹ̀yin èèyàn mi sí òun ni lórí ọ̀rọ̀ Ogun State ẹ̀yin ènìyàn mi Ọlọ́run ọba tó láyé àti tọ̀run àmì kan bẹ tá a kíyèsára sí tó sì jẹ́ ara àwọn kan tá a gbọ́dọ̀ mójútó lọ́pọ̀lọpọ̀ òkàkún ìlú tán pè ní state tán pè lógùn state tẹ́ ń wò yìí state yẹn ní dìdáǹdè tá bá sọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá a ní ìṣòro wípé nǹkan ò tẹ̀síwájú nǹkan ò rí bó ṣe yẹ kó rí tá má lẹ́kọ̀ọ́ òkè bí eku ẹyẹ ò fọhùn bí ẹyẹ kì í ṣe ilẹ̀ Yorùbá gangan náà rí fáà sí Ogun State ni in fact Ogun State tí wọ́n bá fẹ́ yan olórí ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ gbá research gan nínú ẹni tí wọ́n yàn láṣáájú lógùn State tí àwọn èèyàn bá ń dáṣà mọ̀ pé kò sọmọ rínú ọmọ ọ̀bọ̀n táwọn èèyàn bá wà ní ẹ̀ṣá wò ó tán ní àyà ẹ̀tù àjẹ́ ṣé ọmọ rẹ ní gbogbo àwọn tán dákọ̀ yìí gbogbo tán gbẹ́ ń bẹ̀ oró ni gbogbo wọn ẹ̀tù rí oró ni ọ̀tá tá à ń pè ní àyà
oró ni àjẹ́ rẹ̀ tí wọ́n fi di lẹ́nu tí òfin ní mọ̀ dànù oró lòun náà torí iṣẹ́ kan náà mọ́tẹ̀ẹ̀ta ó ṣe. ìdí nìyẹn táwọn bàbá wa mọ̀nìmọ̀nì bàbá wa mọ̀yàmọ̀yàn tá mọ̀ fún pé kò sọ ọmọ rẹ̀ nú ọmọ ọ̀bọ̀n. Ogun State ojúgbà mi ti fún state yẹn gan. I'm telling you. Gbogbo àwọn tó já ṣáájú lógùn State kàńdá náà rẹ̀ sí ni wọ́n kàńdá. Wọn ò fẹ́ràn aráàlú wọn. Wọn ò fẹ́ràn ìpínlẹ̀ yẹn. Gbogbo àwọn tó lọ ẹ lọ wo inú history Ogun State bá ṣe ń bà bọ̀. Ẹnìkan ṣoṣo tó stand out àríyàn mẹ́ta tó stand out nílùú yẹn mo ti kọ́ sínú ibì kan. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n stand out yẹn ó bẹ̀rẹ̀ látàyè bàbá wa Awólọ́wọ̀ tán wá láti ìlú Kẹ́nẹ́. Ẹnì kejì òun ni bàbá Ọ̀ṣọ́bà Ṣẹ́gun Ọ̀ṣọ́bà. Wọn jíkà bàbá yẹn lò jọba ni. Bàbá yẹn ló ní èrò rere fún ìpínlẹ̀ Ògùn. Ẹnì kẹta òun ayé ò fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n níwọ̀n bá tiẹ̀ onígbìyànjú ní alákìtìyàn ẹ̀dá ni òun ni Amósùn. Amósùn tẹ̀wọ̀n yẹn bàbá wa Ìbíkúnlé Amósùn ẹni tí Ọlọ́run àkàndá ẹ̀dá kan lòun náà. Àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí méjì ló wá látẹ̀gbá ń bẹ̀ ìkan wá láti Ìjẹ̀bú Kẹ́nẹ́. Wọn ò wá l'opportunity tí àwọn tí wọ́n wà tán ṣèbàjẹ́ sílùú yẹn wọn ò ní irú opportunity táwọn yẹn ní. Kí ló mọ̀rọ̀ wá? Ẹ lọ sógùn State. Ṣé Ìjẹ̀bú lẹ fẹ́ lọ ni? Tẹ́ bá wọlé láti Ṣàgámù títí tẹ́ fi kọjá sọ́nà rẹ̀ máa wo bígbà tẹ́ pé Ìjẹ̀bú ò bímọ. Ládùúrú àwọn làmìlaka ẹ̀dá tó jáde nílẹ̀ Ìjẹ̀bú ó máa dàbí ìgbà tí Ìjẹ̀bú ò bímọ. Àwọn kinní ó ń bàyàn nínú jẹ́ ó dẹ̀ ń ba àwọn èèyàn lẹ́rù. Nílé ètò tí mo ṣe àṣírí ńlá kan ó jáde ńbẹ̀ tí màá sọ kọ́lọ́njẹ rántí. Ẹ lọ wo Ogun State ẹ lọ wo ọ̀nà wọn. Èèyàn ó sì fẹ́ máa sunkún pé ṣé bẹ́ẹ̀ ni àwọn èèyàn ńláńláńláńláńlá tí wọ́n ń dárúkọ nílẹ̀ Yorùbá ti jáde. Ẹ wò gbà tí ìlú Ẹ̀gbá tí wọ́n ti ń dá bí ẹdun tí wọ́n ń rọ̀ bí òwe nílẹ̀ Ẹ̀gbá tí kì bá sọ pẹ́lọpẹ́ Amósùn tó ṣe flyover s'Abẹ́òkúta. Abẹ́òkúta ò bá dàbí ìgbèríko ìlú tó ti produce president ó produce presidential candidate láìmọye ìgbà. President méjì ló wá láti Abẹ́òkúta. A ní Fìdíhẹ a sì nílé tó lo ọdún 12 níjọba Abẹ́òkúta tẹ̀ ń wò yìí. Ẹ wá lọ wo lu Abẹ́òkúta kó tó dayé Amósùn. Ẹ lọ wo bá yé Abẹ́òkúta ti rí. Tá máa ń sọ pé ọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá ọ̀tẹ̀ Yorùbá ọ̀tẹ̀ Yorùbá tá a bá mọ́ Ọ̀yọ́ kúrò Abẹ́òkúta ló kù níbi tí ọ̀tẹ̀ ti rí ìdíjókòó tí wọ́n ń fún lámàlà àti gbẹ̀gìrì jẹ lójoojúmọ́ ìlú Abẹ́òkúta yìí ni. Tí èèyàn kan máa bá odidi ìlú rẹ̀ ṣọ̀tẹ̀ ìlú Abẹ́òkúta yìí ni. Tá n bá sọ iṣẹ́ Abẹ́òkúta fún yín èyí ó jókòó yín ó sì máa sunkún pé ibi tá a ti bí MK Abíọ́lá nìyí tó jẹ́ pé láyé ìgbà kan number 3 the richest in the world Abíọ́lá MKO ìlú tán ti bínú Abẹ́òkúta. Tá
tán bá sọ fún yín wípé ìlú yìí ni wọ́n ti bí àwọn doctors àwọn professors tí wọ́n ti làmìlaka nínú ayé pé ìlú Abẹ́òkúta yìí ni ǹjẹ́ yẹn ó gbàgbọ́ tí kì í bá sọ pé lọ́pẹ́ Amósùn Ìbíkúnlé Amósùn níbo lẹ̀ bá ti rí flyover l'Abẹ́òkúta ta lẹni náà tí ì bá ṣe ẹja àgbà pé Ṣónẹ́kà ò pẹ́ ń bẹ̀ pé ìjọba fìdí ẹ ni interim government ló head bọ̀ bàbá Ọbásanjọ́ tó lọ ọdún 12 ńkọ́ wọ́n lo ọdún kan as vice president wọ́n sì lo ọdún 11 as president ẹni kí bàbá ó jáde ńjọ́ kan kí wọ́n tọ́ka pé nǹkan báyìí èmi mo ṣe nígbà tèmi l'Abẹ́òkúta ara àwọn ọlọ̀tẹ̀nu tí ń bá Abẹ́òkúta ṣọ̀tẹ̀ kéèyàn mú ìlú rẹ̀ nípọ̀sẹ̀ pé ìlú yìí èyí mà bá yín ṣọ̀tẹ̀ ni bàbá Ọbásanjọ́ ni ṣùgbọ́n Abẹ́òkúta wà á kàkún tó bá jẹ́ ìlú míì ni bàbá yẹn ó ti bínú kúrò nílùú torí wọn ó ti jẹ́ kó mọ̀ pé èèyàn burúkú ayé àti tọ̀run ni ẹ wọ̀lú Abẹ́òkúta bóyá rí ká má wàá sọ àwọn àmúlégbé Abẹ́òkúta bí Ìjẹ̀bú bí àwọn Ẹ̀gbádò side gbogbo àwọn bí ilẹ̀ Àwórì tó sopọ̀ mọ́ Ògùn state ẹ lọ wo ọ̀nà wọn èèyàn kan ò ní jáde sórí ilẹ̀ yẹn àwọn ibi tí mo dárúkọ yìí tí ò jí lójúmọ́ tí ò ní ṣe é pè pé àti ìṣèjọba ń bí ó ti rí fún wọn rèé. àwọn state kan ń bẹ tó jẹ́ pé tí gọ́vnà wọn bá ń ṣe mistake àwọn tó jẹ́ aṣáájú ìlú yẹn wọ́n mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì yẹn ṣàkíyèsí mo rántí dáadáa nígbà tí Ambode ti ń gbìyànjú lẹ́kọ̀ọ́ yìí tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa ṣìwàwù sáwọn àwọn èèyàn kan nínú ẹgbẹ́ tí ìtúnṣe ìlú o oríṣiríṣi àwọn tó lámìlaka lẹ́kọ̀ọ́ ní bẹ̀rẹ̀ sí pè é lórí aago pé Ambode òun ló kọ̀ tí ò gbé kọ́ọ̀lù wọn at that time tó kọ̀ tí ò gbé kọ́ọ̀lù wọn nítorí ìfẹ́ inú tiẹ̀ tó fẹ́ ṣe. ẹ wá bọ́ sí Abẹ́òkúta tá a wà yìí kò wá sẹ́ni tí ń perú Dàpọ̀ Abíọ́dún ṣàkíyèsí gọ́vnà wa ń ṣe tó wù ẹ lọ wo àwọn ọ̀nà tí gọ́vnà ṣe kó tó tóṣù 3 omi ó ti gbé lọ wọ́n ṣe kan ní Tóyìn l'Àgbàdo ń bí láti power line láti under bridge Àgbàdo sí Tóyìn ẹ lọ wo ọ̀nà yẹn kọ̀ǹtrátọ̀ tí ìkó instrument ẹ̀ kó ń bẹ̀ tọ́ náà ti ń bàjẹ́ ìṣerú àwọn ọ̀nà náà sí ìyànà yẹn sí gbogbo ẹ̀ la rí sínú àwọn àdúgbò kan bẹ̀ irú àwọn ọ̀nà yẹn tẹ́ ẹ bá ti rí ọ̀nà Dàpọ̀ Abíọ́dún ẹ̀ ti dàmọ̀ níjó lẹ́yìn fẹ́ yí padà l'Ógùn state tá a bá sọ̀rọ̀ state tí Yorùbá gbẹ́kẹ̀lé second in command ilé jẹ́ tá a bá mú Lagos state tá Ògùn state ló kàn ẹ wá sọ margin tó wà láàrin Ògùn state àti Lagos state ẹ lọ wo margin yẹn ó ti jẹna jù ẹ dẹ̀ mú létira yín ẹ dẹ̀ lè kọ́pì ara ìyẹn tí ẹ máa jí sí ara ìyẹn wò pé jẹ́ kémi náà ṣe bí Lagos state ṣe tẹ́ ẹ bá ti lè kó ní báńdì Lagos state ẹ wo Ògùn state báyìí píún kò sí nǹkan tó dáa mọ́ ń bẹ̀ social amenities 0. ó dìgbà tẹ́ bá tó wọ ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́ ẹ tó fílẹ̀ ọwọ́ ìjọba ẹ dé ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́ ẹ tó fílẹ̀ ọwọ́ ìjọba ìdí nìyẹn tí mo fi ń sọ gbogbo gbà ẹ wo bàbá yẹn ẹ má jẹun parọ́ tẹ̀ ń jẹ Ṣèyí Mákindé lídà ni o kì í sọ̀rọ̀ yọ mo fẹ́ sọ lónìí
Ṣèyí Mákindé tẹ́ ń wò yẹn is a leader. Tí Ṣèyí Mákindé bá ṣe nǹkan táwọn èèyàn bá pariwo lọ, tí Ṣèyí bá jókòó tó bá rí èèyàn bá sọ̀rọ̀ pé gómìnà àwọn èèyàn ní báyìí tó bá rí pé kinní yẹn lóòótọ́ kí la lè ṣe sí yóò tún wá padà. Ìtàn pè ní ọ̀rẹ́ aráàlú nù. Ẹni tó bá jẹ́ listener bí Sanwó-Olú náà ṣe rí lẹ́kọ̀ọ́ nìyẹn. Kì í sọ̀rọ̀ pé à ń pa àwọn olóṣèlú lé bó téèyàn bá ṣe dáadáa ẹ jẹ́ a yìn wọ́n. Téèyàn bá ṣe dáadáa ẹ yìn wọ́n o. Sanwó-Olú lè má ní good record tó àwọn nǹkan tó ti ṣèjọba lẹ́kọ̀ọ́ rí, ṣùgbọ́n nínú listener ní Sanwó-Olú wà. Ẹ sọ bí tí wàhálà ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí tẹ́ ẹ̀ ní rí pírẹsẹ̀nsì Sanwó-Olú. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Tábàlù wàhálà kan ṣẹlẹ̀ níbì kan bí òde bẹ́ẹ̀ ti máa ráwọn ẹ ti máa rí ìjàsá rẹ̀ pé gọ́vnà ti rán yàn, gọ́vnà ń bọ̀, ẹ máa rí sign. Ẹ lọ wo brọ́dà wa Dàpọ̀ Abíọ́dún. Mò ń sọ fẹ́nìkan mo ní tẹ́ bá ti rí èèyàn tó bá jẹ́ aṣáájú tí bá ti ń lo bone face tí ń lo gòdúdú, èèyàn tí ò dáa ni. Kò fẹ́ kẹ́ máa rí òun bá sọ̀rọ̀, kò fẹ́ kẹ́ wojú méjèèjì. Téèyàn bá dá ojú ẹ̀ méjèèjì báyìí yóò gbé jáde. Kò ní dáwọ́ bọ ẹyin jú ẹ̀. Ṣùgbọ́n oòrùn tó wà lókè yìí ó tá sọ gbẹ. Tí gómìnà bá fẹ́ ṣe dáadáa, gbogbo ọ̀nà lẹ́pẹ̀ lọ́nà federal government tán. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jà fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní gọ́ọ̀mẹ̀ntì ó ṣe fún yín. Resources tí ń bẹ lórí ilẹ̀ Ògùn state kì í ṣe kèrémí. Ẹ kàn fẹ́ jẹ̀lú yẹn run. Ẹ fẹ́ kó parẹ́. Ẹ lọ wo ẹ̀wọ̀n tẹ́ sọ̀nà yín dà lógùn state. Ẹ̀wọ̀n tẹ́ sọ́dà. Ẹ lọ wo àwọn ọ̀nà tẹ́ ṣe. Ẹ lọ wo quality ọ̀nà tẹ́ ṣe. Ẹ lọ wo quality ẹ̀ kí ni ẹ lọ fi ilẹ̀ kẹ́ rí. Ẹ bọ́ gòdúdú lójú kẹ́ wò ó. Pé ṣiṣẹ́ ni mo ṣe yìí kẹ́ bira yín. Kẹ́ wá ro ọjọ́ iwájú pé tí n bá tiẹ̀ sí ìjọba mọ́, tí n bá in the next 5 years tí n bá gborí ọ̀nà yìí kọjá, ṣé bí ó ṣe rí rèé. Ẹ rò dáadáa. Èèyàn kì í rẹ́fọ̀n tá lẹ́ẹ̀mejì. Àwọn bàbá Ọbásanjọ́ tẹ́lẹ̀ tán jó kiri yẹn, wọ́n mọ nǹkan kan ó mọ já wọn lọ́kàn jẹ́ gbogbo ìgbà pé ǹjẹ́ mo ṣe dáadáa bí bó ṣe wà yẹn. Òun lẹ́yìn náà kiri sílé ní. Táwọn èèyàn bá bínú sí Ìbíkúnlé Amósùn, wọ́n bínú sí nítorí pé ó lè má da sáwọn ọ̀jẹ̀lú kan. Kì í ṣe aráàlú ni wọ́n bínú sí Ìbíkúnlé Amósùn o. Ẹ lọ wo rẹ́kọ̀dù Ìbíkúnlé Amósùn dáadáa. Ní táwọn ará Àgbàdo fi bínú sí ni pé first time ẹ̀ ló ti ṣe bíríìjì Àgbàdo síbẹ̀. Kò dẹ̀ parí ẹ̀ títí tó fi di second time tó fi kúrò ní gọ́ọ̀mẹ̀ntì. Òun ni nǹkan tó dùn àwọn èèyàn lórí ọ̀nà yìí. Ẹ lọ wo ọ̀nà yẹn. Right off. Òjò ṣẹ́jú kan báyìí ìpè làwọn èèyàn ṣẹ̀délé. Gbogbo àwọn èèyàn tó ní mọ́tò ń bẹ̀ ń páàkì mọ́tò wọn sínú ilé ni. Wọ́n á máa gun márúwá gọ̀kadà. Tí márúwá bá ṣiṣẹ́ lénìí, ìjọ́ kejì wọ́n lọ kẹ́sẹ̀ sókè lọ́dọ̀ mẹkáníìkì ni. A máa gun ọ̀kadà láti Ìkẹjà sí Ìṣàgá. A máa gun ní 1,000 naira láti Agége sọ́rí. Ní tó bá ti mú yín wọ àdúgbò yín láti just ibi tí ò tó 1 kilometre wọ́n máa charge 500 700 ìyẹn kan. Torí pọ́n náà dá. Tí ìwọ gan bá rìn táwọn ará ilé rẹ bá rí ẹ, wọ́n rò pọ̀ lọ wúlẹ̀ ni. Tá a bá gbé mọ́tò kúrò nínú àdúgbò yìí, tẹ́ ẹ bá gbé dé Ìkẹjà, wọ́n ó dá yín màpá Àgbàdo lẹ ti wá everybody. À ń lọ sí a drive lọ sí Kára. Ọlọ́pàá wá dá wa dúró
gbàtọ́lọ́pàá yẹn máa kí wa ó ní I know you people are from my area mo ní which area ó ní you are from Àgbàdo mo dẹ̀ wojú ọlọ́pàá yìí títí mo dẹ̀ mérí mo ní so you too you live in Àgbàdo ó ní yes pé this is Àgbàdo symbol pé symbol Àgbàdo rèé tó máa fi ń dá wọn mọ̀ emblem sorry ó lé emblem tó máa fi ń dá wọn mọ̀ rèé mo mi orí ni. Governor tọ́jú àwọn èèyàn l'Àgbàdo I mean l'Ogun State because mo dé Mòwe Ìbàfọ̀ mo wá rí pé wọ́n la ọ̀nà méjì sí Mòwe Ìbàfọ̀ wọ́n ṣe 2 lane tó lọ báyìí àti lane tó ń bọ̀ báyìí bí a 4 lane wọ́n dẹ̀ ń pè lane nìkan lẹ́fọ̀dà sí lane kejì kò sọ́dà lórí ẹ̀ àgbàrá òjò ní gbàbẹ́ kọjá ilé tẹ́ ẹ ṣe yẹn náà ti ń bàjẹ́ ìdákun kí ló dé l'Ogun State ṣé wọ́n ṣe pé kí nǹkan má ṣe dáadáa ni ẹ má jẹ́ kọ́rọ̀ mi yóò pọ̀ jù ọmọbìnrin kan ó sọ experience ẹ̀ òun náà wọlé sórí fídíò yìí sí mo fẹ́ kẹ́ wo nǹkan tó ọmọbìnrin yìí sọ ẹ gbọ́ tẹnu ẹ̀ náà. mo lọ sí Sango lánàá so ìgbà tí mo wá dé tí mo wá ń lọ tí mo kúrò nílé one crazy thing about me ẹ mọ̀ pé kéèyàn wo Google map kó tó kúrò nílé ni kó lè mọ̀ bọ́nà ṣe jìnnà sí mi máa ti bọ́ sọ́nà tán especially tó bá jẹ́ pé I'm going to work mo pé wò sí ni ọ̀n bá ní jíjà kìíní kan kìíní I'm going anyway so I'm not turning back so mo ti dáná mo ti dé bí mo ti dé náà mo ṣáà ti dé I think ó náà pé ṣe VGC àbí nǹkan kan mo wá wo Google map gbà tí mo wo Google map ó wá fún mi ní maybe 1 hour 37 minutes I was just like ṣé lè mọ ibi tí mò ń lọ ṣá ó dà ń pé kò mọ ibi tí mò ń lọ so I was just going and following the map ó gbé mi gba 3rd Mainland Bridge láti 3rd Mainland Bridge Ìkẹjà láti Ìkẹjà ó gbé mi gba ọgbà láti ọgbà Agége látọgbà láti Agége oko ọba yẹn báyìí ibi Fágbà bí Ifakọ mo yẹ bọ́lẹ̀ sí Abúlé Ẹ̀gbá ni I was just like wow what a nice road network and smooth road and everything in less than 40 minutes débẹ̀ kí ló ń jẹ́ 40 minutes láti Àjà mi lo 40 minutes débẹ̀ I was so happy like okay let me park tí bá ti park ó pé màá ṣe fídíò pé gbogbo wa jìnnà síra wa lẹ́kọ̀ọ́ pé traffic ló máa ń jẹ́ ká dàbí ẹni pé travel ni à ń lọ tá bá ń lọ sí àwọn location I was so eager to make that video and say that thing pé pé traffic ló máa ń jẹ́ kí a jìnnà síra wa pé ibì kan náà ni gbogbo wa ń gbé pé a jìnnà síra wa kí ni mo wọ Ogun State fún kí ni mo wọ Ogun State fún kí ni mo wọ Ogun State and for context I'm from Ogun State ṣé ṣọ́ọ̀pẹ́ ní government l'Ogun State yìí yẹn ṣá because it doesn't look like it. The last time I went to that Sango side, it's almost 10 years that I've been to that area. So I really do not know too much. At least the border between 2 states. Another state. That one is not even impressive. Everywhere is just rowdy. Nothing. No beautification. Nothing. As if that is not enough. Musumo Sango kini mo ma ya so no ojú ore yẹn sí báyìí. Ibẹ̀ ni Kasala ti burst. Mo pé ẹ dúró ná. Ṣé kí àwọn tó wá ní Ogun State tó wà ní biru Sango yẹn kan wá se ko kan ma rò pa wọ́n wà ní London ni. Shout out to Lagos State on that because I was so happy yesterday that okay, at least we are seeing some changes. So not every time you come out and criticize the government, when they are doing the right thing, you come out and say it too. I was so eager to make that video, but then when I got to Ogun State, and if I'm not mistaken, now Ojuore Road will be one of the most biggest, most road income generating road for Ogun State because there are a lot of company on that axis. Gbogbo contraband smuggling and everything is happening on that road. Almost everything they import to
ọ̀nà yẹn ló ń gbà. Tọ́kì tí gbogbo yín ń jẹ, òkìrìkà tí gbogbo yín ń wọ̀. Àwọn bá pè ń contraband ọ̀nà yẹn ló ń gbà. Gbogbo mọ́tò àlòkù ọ̀nà yẹn ló ń gbà. Ẹ̀dẹ̀ ń gbọ́ owó lórí ẹ̀. What exactly? And Timothy Ewa tún fọ̀nà yẹn sílẹ̀. Timothy wọ́n wo almost most places that I've been to also in Ogun State so far. I don't think I've been seeing any impressive progress going on in Ogun State. So they shock any government. Because ọ̀rọ̀ ṣe mo ń gbà tí mo ṣe feel pẹ̀lú ọ̀rọ̀ yẹn, ó wá dàbí ìgbà tó jẹ́ yín pé kí èèyàn máa bá olówó rìn kọ́ dẹ̀ máa rí àwọ̀ ọ̀la lára ẹ̀. Òun lọ̀rọ̀ Lagos State and Ogun State, because Lagos State and Ogun State is just like a stone throw. If Lagos is doing everything on each Lagos road nísìn, ibi tí wọ́n bá ti ṣe ọ̀nà, ẹ̀rí tán ṣe overhead bridge, ẹ̀rí tán ṣe gutter, wọ́n ṣáà máa ṣe nǹkan kan ṣáá. Àṣà mọ̀ pé okay, wọ́n ṣáà ń ṣe nǹkan kan. But Ogun State, àwọn bridge tí mo tẹ̀ rí níbẹ̀ tó ń ṣe gan, they look like wọ́n dàbí ìgbà téèyàn bá fẹ́ ṣe táǹkì omi. Wọ́n kí ni tó máa ń fi gbé táǹkì omi sí yẹn? Kí ló máa ń pè kí ni yẹn? Àṣà à ń rí tó bá ń ṣe, à ń rí process bridge tó bá ń ṣe ní Lagos State. That is not even about it. For almost 10 years, no significant improvement. Ní ọ̀nà yẹn. That's really, really bad. Really bad. What more traffic to tomorrow alone in Lano, and then on Sunday on winners and all of that. Okay. If I had to go through this on a Sunday, now imagine what people go through on weekdays. And I know there are many people on that axis coming to Lagos daily for their daily bread. Or not 13 generates your goal. You cannot even spend money on it, because that's more done on your go jejebe. Sean she umbaje ni ko. Boko drop pe one she umbaje. You song go roundabout in your last song. Bubeko look dead. That bridge looks the same. Because my bridge don't song go in. She beat the matter, so I'm only picking off Kokosha Wokoshe. Governor Lagos State, Ogun State, ẹ ṣá ń wá seko. Gbogbo àwọn officials ní Ogun State, wọ́n ṣá ń wá seko. Wọ́n lọ ń ṣe party, wọ́n lọ ń ṣe gbá, wọ́n ṣe kíní. Ẹ ṣá ń wá. Tí daddy wa tó bá wà around, gbogbo yín ṣá ń wá. Ẹ ṣá ń rí. Ẹ̀yin ò rí example ni. Tẹ́ bá ti ẹ ṣe nǹkan mi kẹ́ tó kan te. I was I was so eager to praise Lagos State government. Yeah, no, that is a very good road networking, because imagine spending less than 2 hours all the way from Aja to Ojuore in Songo. Ni journey to then pay mo rántí ngba yẹn ton te ti ṣe gbogbo àwọn ọ̀nà express yẹn ó lè lo 5 hours. But mo pe I don't know, ṣé Ogun State yìí ṣé kò ti rí Lagos State kò lè má fi Lagos State ṣàwòkọ́ṣe. Torí Lagos iṣẹ́ ó yẹ kí Lagos State àti Ogun State wọ́n máa jọ ṣe twin ni. Wọ́n máa twin yẹn. Tí Lagos State bá ti ṣe nǹkan bá ó yẹ kí because tó bá ọmọ fẹ́ sọ yín pé okay, Lagos is a high income generating revenue, because I'm share so I don't know if I'm correct. Like okay, Lagos revenue is higher than Ogun State revenue. It will be like that because almost everybody wants to live in Lagos, because they don't have any reason to remain in their state of origin, because gbogbo state of origin ọ̀pọ̀lọpọ̀ wa tá máa ń bú Lagos State ṣe gbà ó ṣe tá bá wo origin wa tá bá wo bí tá ti wá ihun tá enjoy Lagos State gan a lè má ní kọ́tà níbi tá ti wá. Ó bá wá láti Ogun State, kó wá láti Ọ̀yọ́ State, kó wá láti Kogi State, kó wá láti Edo State, kó Èkó yìí náà ni gbogbo wa fẹ́ wá. Pẹ̀lú bá dẹ̀ ṣe pọ̀ tó lè kó ìran tán lè wà lẹ́wà tá a lọ. Lagos State is still trying. But is it not high time we start calling out these people that you are voting for to be accountable? Tí ìlú bá dá, kò sí reason tí èèyàn ká fi gbogbo wa fi jọpọ̀ àfẹ́ wá fúnra wa pa mọ́ Èkó yìí. Àní níbi tọ́rọ̀ yìí ká mi lára dé sẹ̀, ìrìn tí mo rìn láti Àjà dé Sango under bridge kò tó ìrìn tí mo rìn láti Sango under bridge yẹn dé Ojuore tí mo ń lọ ní ibòsíbò. How? Kí ló dé? Lẹ́yìn ó pick mi shop RIS building mi tún wà l'Ogun State.
at least wọ́n ṣàwọn máa fún gbogbo yín ní revenue tẹ bá ní ẹ mo mọ̀ pé excuse ọmọ sọ́gbà tó máa lọ fẹ́ ṣọ̀nà àbí tó ránṣẹ́ kan ṣọ̀nà wọ́n á ní ẹ federal road ni ṣé ẹ̀yin ò lè sọ tẹ́ fẹ́ fún federal yẹn ni àbí ṣé federal yẹn wọ́n ní fún yín lówó gbogbo revenue tẹ́ ń generate internally gan what are you doing with it because ẹni wọ́n ṣe program kan mi gbọ́ ọ̀kan gidi kan nípa Ogun State wọ́n ṣe program kan ní MKO ẹ̀ ń ṣe entertainment ẹ̀ ń pe Davido ẹ̀ ń pe ṣé òun tẹ́ fẹ́ jẹ nìyẹn so far so good the man did Ogun State yẹn were impressed pé even go to Abẹ́òkúta that is the capital gan what's going on Ogun State government mo rántí tójò bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ bọ́lá ló ṣe yan mi lọ́jọ́ yẹn tó bá yẹn pójò rọ̀ ohun tó máa wà ní bridge yẹn ní Sango yẹn ó máa mú èèyàn dókè báyìí ó máa mú mọ́tò tán ni láti bí mo ṣe bá ọ̀nà yẹn nìyẹn ni mo dẹ̀ ṣe ti dàgbà tó yìí kí ló dé kẹtẹ wá sọ pé ìjọba ilé yìí o nǹkan ẹyọ kan tẹ́ fẹ́ fèsì lélẹ̀ kẹni títí lẹ́yìn fẹ́ fèsì ṣèbọdún mẹ́rin lẹ ń lò ẹ lè sọ fún mi láàrin ọdún mẹ́rin pé lè rí àwọn ọ̀nà gidi ṣe kíjọba mi dé kó ní ó da stable light lòun fẹ́ fèsì ṣé láti bí 20 years àti níbi tá a máa fi progress dé ni kíjọba mi tún dé kó ní education system lòun fẹ́ fèsì dandan kọ́ ni kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ káàtẹ̀ mọ̀ pé okay you are doing something but ká sọ pé láti bí 20 years no significant improvement in a whole state is really bad and it's shameful. mo rí pé ẹ ti rí nǹkan tí ọmọbìnrin yẹn sọ ṣe iná gbọ́ ṣe rí ẹ̀rí ibi tọ́nà ọ̀nà Ogun State ṣe rí tó sọ àwọn èèyàn dà àwọn èèyàn wá mọ̀ wípé kò sí wà kan kò sí tó dáa tá a gbọ́dọ̀ máa retí lọ́wọ́ gómìnà Ogun State àrètí nǹkan tó dáa ẹ̀rí láti ṣe anything ẹ̀kan ṣe tí ìjọ kan ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ẹlòmínú òde mọ̀ràn tí ń gba ayé Gbẹ́ngà Daniel náà bọ́nà ti rínú àwọn náà ṣe ń kankan ẹni ọmọ ní aṣọ kò sí ẹni tó ti ní opportunity yẹn lẹ̀ Yorùbá opportunity Ogun State máa ń ní kò sẹ́ni tó ní ìran yín méjì ló ti ṣe vice president the two of them are from Ìjẹ̀bú díà Ìjẹ̀bú ni bàbá Babeke kí lórúkọ wọn pastor Professor Yemi Ọ̀ṣínbàjò is from Ìjẹ̀bú ẹ lọ wò nínú history ilẹ̀ Yorùbá nìyẹn o àti ní vice president méjì l'Ogun State àti ní president méjì l'Ogun State a ní presidential aspirant méjì láti Ogun State tí ò bá jù bẹ́ẹ̀ lọ láwọn tó lámìláka tó gbajúmọ̀ tá a bá kábíọ́lá máa wọn president mẹ́ta ló yẹ kó jẹ́ bọ̀ aspirant náà la sì máa pè é torí kò tukọ̀ jọba Ogun State làwọn àríkọ́ náà yẹn rí báyẹn ẹ lọ káàkiri kẹ lọ wò ó ẹ̀yin ọmọ Ogun State ẹ fún àwọn gómìnà yín ní chance àti ṣiṣẹ́ ẹ fún wọn àwọn tẹ́ ń yàn síjọba ẹ tẹ́ bá lẹ́yìn Dàpọ̀ Abíọ́dún ẹ tẹ́ bá mú wá ẹ má ti torí pé Yáyì ṣe dáadáa o Yáyì ò tí ì ṣe dáadáa o kò ní rẹ́kọ́ọ̀dù Yáyì tẹ́ ń pariwo kò tí ì ní rẹ́kọ́ọ̀dù as a senator rẹ́kọ́ọ̀dù tó ní ni pé ìmọ̀ ara ẹ̀rọ àti márúwá àti kórópé fáwọn bọ́ìsì ó tán nítorí ìbò téèyàn bá ṣe sẹ́nẹ́tọ̀ tó bá ti wá ń bẹ́ fọdún mẹ́jọ ó yẹ kó náà lè fi like 10 kilometres àwọn apẹ́ mi mú sọ̀nà yìí tó náà bá ṣe nǹkan táyé rí sí community ẹ̀ ayé ó ní constituency ẹ̀ sọ́rí ayé ó rí sọ gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ tẹ́ ní àárín kankan tó dábọ̀ kankan mú bọ̀ ju kékeré wọn dé kí wọn rẹ̀ rọ ata fáwọn obìnrin tó wà nínú ẹgbẹ́ kì í ṣe obìnrin ìlú àwọn tẹ̀jọ́ ń ṣẹgbẹ́ tó yẹ pé wọ́n èmi ọdọọdún wọn rẹ̀ rọ fún yóò sì gbé yóò lọ ta àwọn boys dẹ́n fi ń dàbò rú àwọn náà lẹ́ ń ra kórópè fún tẹ́ ń ra márúwá fún àwọn èèyàn náà ò ní gun àwọn náà lọ ta ni torí pé ojoojúmọ́ lẹ́ ń rà fún wọn so kò nítumọ̀ kò life nǹkan tẹ́ ń ṣe kò impact anything sí life àwọn èèyàn ju pé ẹ kàn lọ bẹ̀ lọ gbádùn Ogun State atọ́ba àti ìjòyè àti ìlú
iṣẹ́ gidi ń bẹ lọ́wọ́ yín láti ṣe iṣẹ́ gidi ń bẹ ìlú yín ò dáa kò wùyàn ìlú tẹ́ ń gbé ìlú dọ̀tí lẹ́ ń gbé ìdọ̀tí pátápátá gbáà jù bẹ́ẹ̀ lọ